Akoni ọ̀sẹ̀ yìí mo sọ fún wa ní ìjẹjọ wípé màá mú akọni tó dángájíá tó ṣe gbòógì wá fún wa. Ǹjẹ́ akọni wa ọ̀sẹ̀ yìí tí mo mú wá fún wa òun náà ni Ambrose Olutayo Somide. Pèdèpèdè tí ọ̀rọ̀ gbó ṣáṣámọ́ lẹ́nu ni wọ́n lórí ẹ̀rọ amóhùnmáwòrán tí a mọ̀ sí tẹlifíṣàn àti lórí àwọn rédíò gbogbo. Àbí Ambrose Somide ní ìpínlẹ̀ Ògùn ní ìlú Abẹ́òkúta tí wọ́n sì bẹ̀rẹ̀ ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ wọn àti ti girama. Wọ́n kà á ní iléèwé kan tí a mọ̀ sí Baptist High School. Ibẹ̀ ni wọ́n ti ka alákọ̀ọ́bẹ̀rẹ̀, ibẹ̀ náà sì ni wọ́n ti ka ti girama pẹ̀lú. Ní ọdún 1976 wọ́n lọ sí ilé ẹ̀kọ́ gíga University of Ife. Nígbà tó di ọdún 1994 wọ́n darapọ̀ mọ́ iléeṣẹ́ rédíò tí a mọ̀ sí Ray Power. Wọ́n wá mú iṣẹ́ yìí lókùnkúndùn gan ní ọdún 1982 nígbà tí wọ́n darapọ̀ mọ́ iléeṣẹ́ rédíò kan tó gbajúgbajà tó jẹ́ ti ìjọba, ìyẹn la mọ̀ sí rédíò Nàìjíríà ẹ̀ka ti ìlú Abẹ́òkúta ń bí. Ní ọdún 1985 Ambrose Somide tààtàrẹ́ lọ sí Ogun State Properties and Investment Corporation ní ìlú Abẹ́òkúta ń bí tí a mọ̀ sí OPIC. Wọ́n ṣe alábàápàdé ẹnìkejì wọn kan tí a mọ̀ sí Bashiru Baba Gbọ́yin ní ọdún 2006 tí wọ́n jọ ṣiṣẹ́ kan pọ̀ ètò kan tí a mọ̀ sí Mini Jọjọ. Ètò yẹn náà láàmìlàaka. Akọni wa ọ̀sẹ̀ yìí wọ́n fẹ́ ìmọ̀ púpọ̀. Wọ́n tẹ̀síwájú lọ sí òkè òkun ìyẹn United Kingdom láti lọ kọ́ ẹ̀kọ́ nípa ẹ̀kọ́ kan tí wọ́n ń pè ní talk show business. Ọ̀yìn ọ̀rẹ́ ni ó babayé ní ọdún 2012 wọ́n bẹ̀rẹ̀ sí ṣe atukọ̀ àti adarí iléeṣẹ́ rédíò kan tó lámẹ̀láka ní orílẹ̀-èdè wa tí a mọ̀ sí Fàájì FM 106.5 Fàájì FM. Wọ́n bẹ̀rẹ̀ sí ṣe atukọ̀ ẹ̀, wọ́n sì ṣe adarí ẹ̀ títí dòní. Bàbá yìí sì ń ṣe dáadáa nípa kágbóhùn sáfẹ́fẹ́. Ọ̀kan gbòógì tí ò sì ṣe fọwọ́ rọ́ sẹ́yìn ni wọ́n jẹ́ nínú àwọn pèdèpèdè lórígun mẹ́rẹ̀ẹ̀rẹ̀ àgbáláyé. Akọni wa ọ̀sẹ̀ yìí nìyẹn. Ẹ gbọ́ná ẹ̀yin wá láǹfààní láti fojúkojú pẹ̀lú akọni wa ọ̀sẹ̀ yìí. Kí lẹ máa bá wọn sọ rámọ́rán ó lẹ máa dá wọn? Kí ni ìyànjú tẹ́ ẹ máa gbà wọn lórí iṣẹ́ wọn gangan? Ẹ jẹ́ ká lọ sí ìgboro ká lọ gbọ́n táwọn. Ẹ jẹ́ ká kíra pé a kú bí ọjọ́ ṣe lọ́dọ̀ yìí. Ẹ káàbọ̀ sápọ̀ tí tó bí ní jọjọ mẹ́rin lẹ́nìí tí ń ṣe ọjọ́ ìsinmi ọjọ́ 29 oṣù kẹwàá ọdún yìí. 2017. Gẹ̀rẹ́gẹ̀rẹ́ oṣù kẹwàá ó ń parí. Gẹ̀rẹ́gẹ̀rẹ́ oṣù kọkànlá ń wọlé. Àwa tá a bá wọn bẹ̀rẹ̀ lágbára ọba Elédùà náà là á bá wọn parí ẹ̀. A ó rí ọdún tuntun. Àwa la rí òjò, àwa náà la rí ẹ̀rùn, àwa la rí ọyẹ́. Ọdún tó kọjá àtúnrọ̀yé ọdún yìí. Gbogbo kòtò gbogbo ìlú ṣe lè báyìí. Gbogbo $43 per barrel, $50 per barrel, $60 per barrel. Fàní láti ìpàdé Olutayo Somide Ambrose. Ọ̀rọ̀ àmọ́ tí wọ́n kọ́ fún wọn ní pé tí gbogbo wa bá lè panupọ̀ sọ fún wọn láyé ìgbà yẹn ó ní àwọn èdè àṣà ẹ̀fẹ̀ àti ọ̀rọ̀ ìṣítí tó máa ń ṣe lórí afẹ́fẹ́ táwọn sí lórí rédíò tàbí tẹlifíṣàn tí wọ́n máa ń ṣe nígbà yẹn. Inú èèyàn àwọn máa dùn, wọ́n máa ń kọ́ èèyàn ní ẹ̀kọ́ ìdánilẹ́kọ̀ọ́ pọ̀ tí wọ́n máa ń fún wa nígbà yẹn nígbà táwa lórí tí wọ́n wà lórí afẹ́fẹ́ tó máa ń ṣe eléyìí. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ gbà ló ṣe pé ní ayé àtijọ́ náà wọ́n máa ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ tó pé àwọn ọ̀jẹ̀ wẹ́wẹ́ tàbí àwọn tó ṣẹ̀ṣẹ̀ ń dìde bọ̀ lórí kágbóhùnsáfẹ́fẹ́ wọ́n máa ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún wọn. Àwọn èèyàn kẹ́kọ̀ọ́ ń bẹ̀, wọ́n á di sẹ́mínà lóríṣiríṣi gbogbo tó yẹ kí wọ́n ti kọ́ àwọn ọmọ ní ẹ̀kọ́, àwọn ọmọ iléèwé tó fẹ́ máa ṣe IT, àwọn ọmọ iléèwé tó ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ tó ń kẹ́kọ̀ọ́ mass communication, wọ́n ń kọ́ ẹ̀kọ́ ń bẹ̀, wọ́n ní àǹfààní láti mọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan. Ṣùgbọ́n láyé tá a wà yìí wọn ò ṣe bẹ́ẹ̀ mọ́. Ìgbà kan ọkàn dúró síbi kan ni ọ̀pọ̀lọpọ̀ ti ẹ̀rọ gbé bíá ṣé wọn ò sí ní ìdíṣẹ́ ìmọ̀ ni bẹ́ẹ̀ wọ́n wà ní ìdíṣẹ́ yìí. Wọ́n fi àǹfààní tó ní ìmọ̀ tó wà lọ́pọlọ wọn, ọgbọ́n orí tí wọ́n ní, wọ́n fi gbé kíní ìpadà síta gbangba kí tọmọdé tàgbà kó lè máa jẹ àǹfààní yìí. Àwọn ẹ̀kọ́ tó ń fún wọn gbà yẹn, ìdánilẹ́kọ̀ọ́ oríṣiríṣi, ẹ̀fẹ̀, àṣà. Àwọn àgbàlagbà tó wà nílé gan tó máa ń wò wọn tó máa ń gbọ́ wọn, inú wọn máa ń dùn pé àwọn ń gbọ́ Ambrose Somide. Ṣùgbọ́n lásìkò tá a wà yìí wọn ò ṣe bẹ́ẹ̀ mọ́. Ibì kan náà ni wọ́n wà lóòótọ́, wọ́n lè máa jẹ́ olùdarí iléeṣẹ́ kan ṣùgbọ́n kó wà káàkiri torí ọ̀pọ̀lọpọ̀ láǹfààní láti máa bá wọn níbi tán wà. Ìbàjẹ́ ọ̀rọ̀ àwọn tó fẹ́ fún wọn. Thank you. Ẹ má fara.
tó bá jẹ́ pé mo rí àyè láti rí bàbá wa Olutayo Somide, inú mi bá dùn lọ́pọ̀lọpọ̀ nítorí pé èèyàn tí mo fẹ́ràn jù ni ní iléeṣẹ́ rédíò àti tẹlifíṣàn, because mo kọ́ àwọn ẹ̀kọ́ kan lára wọn gidi gan, ṣùgbọ́n mo kánú pépà àti àwọn social media pé wọ́n máa ń travel gan. Ó dáa kó travel because àwọn náà wọ́n ní ìdí ìmọ̀ kún ìmọ̀, ṣùgbọ́n àwa tí a wà ní ilé àwa náà ní ìdí ìmọ̀ gan débi pé ká lè dàbí tiwọn náà, bí wọ́n lè jẹ́ bàbá fún wa. Nǹkan tí mo kàn máa sọ fún wọn ni pé travel yẹn kí wọ́n dínkù níwọ̀nba. Àwa ọ̀dọ́ tá rí pé àwa lórí fídì yìí kí wọ́n wálé, kí wọ́n lẹ́jọ́ wa, kí wọ́n fún wa ní àǹfààní láti lọ òkè òkun láti lè ní ìmọ̀ sí, because ibi tẹ́ ẹ̀ lọ yẹn náà àwọn yẹn náà wọ́n ń tún àwọn tí wọ́n ṣe náà ni, káwọn náà wálé kán tún wa ṣe káàdà professional lójú ara káwọn mọ̀ pé yes àwọn ọmọ báyìí o àwọn la bọ́ tí wọn náà, ṣùgbọ́n bọ̀ báyìí nìsín kí wọ́n wálé kán jọ nítorí tọ́lọ́run, kí wọ́n ràn àwa ọ̀dọ́ lọ́wọ́, because àwọn ọ̀dọ́ tó wà tán sìn ẹlòmíì wọ́n kàn lọ school ni wọn mọ̀ wọ́n máa put on kíní wọn, ṣùgbọ́n tó wọ́n wálé tó practicalize wa báyìí lẹ́sẹ̀ máa ṣe o báyìí lẹ́sẹ̀ máa mú, ṣùgbọ́n tó máa ṣe kíní yẹn fún wa inú wọn máa dùn kan nítorí kí wọ́n ti lọ́pọ̀lọpọ̀, ṣùgbọ́n ẹ bá wọn sọ̀rọ̀ Ọlọ́run fún wọn ṣojú òní tí wọn. Ní tèmi ò tí n bá ní àǹfààní láti pàdé Chief Ambrose Somide Olutayo, torí nígbà tí wọ́n wá sí ilé ẹ̀kọ́ gíga tèmi ní Polytechnic Ìbàdàn, ìyẹn ní Ìbàdàn Ọ̀yọ́ State lọ́dún náà lọ́hùn, àwọn olùkọ́ wa gan inú wa dùn àti àwọn akẹ́kọ̀ọ́ tó wà níbẹ̀ ní ọjọ́ náà nígbà tí ní ibi tó ti ṣe ìdánilẹ́kọ̀ọ́ yẹn, bọ́ ìgbà tó jẹ́ lọ́tán àgbúrò wọn mọ́. Àwọn akẹ́kọ̀ọ́ mi nǹkan tó tún wá láti other schools lọ́dà institution tó tún wá níbẹ̀, àwọn tún ní bóyá kọ́ṣẹ́ tó wá sí ilé ìwé tí wọ́n náà wọ̀, pàbó ni gbogbo ẹ̀ já sí. Màá tún wá fún wọn láǹfààní pé kí wọ́n má dúró ní Ìbàdàn nìkan, kí wọ́n máa lọ láti Èkó ni o, Ìbàdàn ni o tó jẹ́ high institution ni o, Ìbàdàn Poly ni o, Polytechnic Lagos State Polytechnic o, University of Lagos, kí wọ́n máa jẹ́ kọ́ máa lọ káàkiri ká lè máa dìrí sí àǹfààní jẹ. Tí n bá ní oore ọ̀fẹ́ láti meet Ambrose Somide, màá advice wọn pé kí wọ́n máa bá wa padà sí orí ètò lórí rédíò, kọ́ máa kọ́ wa ní àwọn èdè oríṣiríṣi àṣà tí à ń kẹ́kọ̀ọ́ lára wọn. tó látìgbà tí wọ́n rẹ̀ ti kúrò lórí ètò náà a ò ní orí ọ̀fẹ́ àti gbọ́ wọn mọ́, tí ó rẹ̀ ètò náà jẹ wá lógún gan. Inú wa dùn tí wọ́n bá lè padà sórí rédíò láti máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ lórí àwọn ètò náà kí a lè máa kẹ́kọ̀ọ́ sí ní ara wọn. àìsíṣe lórí ẹ̀dọ̀ tó ń lọ lọ́wọ́ já sign up lórí owó ìgbé Akoni ọ̀sẹ̀ yìí ẹ ti gbọ́ gbogbo nǹkan tí àwọn olólùfẹ́ Ambrose Olutayo Somide tí wọ́n sọ. Tó bá jẹ́ pé ó ṣeé ṣe kí bàbá yìí náà kí wọ́n máa gbọ́ àwọn ọ̀rọ̀ àmọ̀ràn lọ́lọ́kan òjọ̀kan táwọn olólùfẹ́ wọn ti ṣe kíni tí wọ́n ti fi tó wọn létí báyìí, mo mọ̀ pé àwọn náà wọ́n á tún jáwé sóbì o, wọ́n á tún mọ ohun tó yẹ kí wọ́n ṣe láti tún lè tẹ̀síwájú bí àwọn olólùfẹ́ wọn bí wọ́n ti sọ lẹ́nìkíní kejì tí wọ́n sì ń gbádùn wọn. Bí ó ṣe máa jẹ́ nìyẹn o lórí Akoni wa ọ̀sẹ̀ yìí lórí ètò yẹn ó kà màmá on OGTV the People's Telly lágbára Ọlọ́run lọ́jọ́ mẹ́jọ máa tún jáde sí big time bí mo ṣe máa ń ṣe, máa tún mú Akoni tó ṣe kíni tó tún ṣe gbìm máa tún mú wá sójú òòrùn yín. Ẹ jẹ́ kí n máa lọ lọ́sẹ̀ yìí, á pàdé lọ́jọ́ mẹ́jọ. Ọmọbọ́láńlé Ẹ̀sàpà lórúkọ tèmi, Jaske Mama dọjọ́ mẹ́jọ yìí tá a fi máa ríra wa.